Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum salam wa barakatuh. Èyí tí a mú wá fún àwa tá wà lélẹ̀ ni òun náà ni kí ni ojúṣe ọmọ sí òbí. Àfà bá mi ka Kùránì. Bismillahirrahmanirrahim. Wa wasayna al-insana biwalidayhi hamalati ummuhu wahnan ala wahnin wa fisaluhu fi amaini an shkur li wa liwalidayka ilayya al-masir. Ọ̀rọ̀ Ọlọ́run nínú Al-Qur'ani Karim kí ló wí? Wa wasayna al-insana biwalidayhi. Ọlọ́run ní mo sọ àsọtẹ́lẹ̀ fún gbogbo ọmọ pátápátá lábẹ́ òbí ẹ̀ wípé ẹ ṣe dáadáa fáwọn òbí yín o. Hamalati ummuhu wahnan ala wahnin. Ọlọ́run ní kí ló jẹ́ sọ bẹ́ẹ̀ pé ẹ ṣe dáadáa sí wọn. Òbí mà lè torí pé kí ni àwọn ni wọ́n oyún inú ẹ̀ àwọn ni wọ́n gbé kò rọrùn. Kódà yàtọ̀ sí ìyá gan bàbá gan fúnra ẹ̀. Bí ìyá ẹ̀ ṣe lóyún ẹ̀ tí tóyún ẹ̀ ń fi sọ́tún tí ń fi sósì bẹ́ẹ̀ ni bàbá ní òní sinmi pé Ọlọ́run bá mi sọ ìyàwó mi rọrùn bá mi sọ nírọ̀rùn. Wa fisaluhu fi amain. Bẹ́ẹ̀ ni wọ́n tún wá fún ẹ ní ọmú fódìdí ọdún méjì gbáko nínú kòsíkòsí ìbàbá wọn náà báwo nìyàwó ṣe jẹ ìyá ni ó wọlé láti wá nǹkan jẹ pé kọ́mọ mi lè rí nǹkan fa níbi ọmú mi. Ọlọ́run ní tọ́lọ̀ bá wá rí bẹ́ẹ̀ ẹ má pé tó ń bí yín ẹ má pé báwo ìyá ni wọ́n jẹ lórí yín o. An shkur li. Ọlọ́run ní bí mo ṣe ń sọ yìí ẹ̀yin ọmọ ẹ dúpẹ́ lọ́wọ́ èmi Ọlọ́run. Wa liwalidayka ilayya al-masir. Bẹ́ẹ̀ náà ni ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí yín méjèèjì. Kí ni ń dà ọ́ láàmú nígbà tó lọ Amẹ́ríkà ìwọ nìkan lọ́kọ̀ọ́kọ́ lọ Amẹ́ríkà ọlọ Amẹ́ríkà ọlọ London ọwọ́ adọ́hùn ọwọ́ arówó tó yẹ kó máa fẹ́ sẹ́sìn àwọn pé màámi kò tí ì rọrùn náà ni o wọ́n ti ń jẹ dòdò ó ti mu champagne ìyá tó ṣe wàhálà lórí ẹ̀ àti bàbá tó ṣe wàhálà lórí ẹ̀ Ọlọ́run ní ẹ dúpẹ́ fún èmi Ọlọ́run. An shkur li. Bí mo ṣe ń pariwo pé ẹ dúpẹ́ fún èmi Ọlọ́run náà ni bẹ́ẹ̀ náà ni kẹ́ dúpẹ́ fáwọn òbí yín méjèèjì ẹ dúpẹ́ fáwọn òbí yín. Wa liwalidayka ilayya al-masir. Ẹ̀tọ́ ni ọmọ tó bá fẹ́ ṣoríire láyé àfi kó dúpẹ́ lọ́wọ́ ọ̀run ẹ̀. Òun lè pé kò tí ì tó kò tí ì bá ò tí ì bá lọ bá ìyá ẹ̀ nílé pé kó ṣàdúrà fún ẹ. Lọ bá bàbá ẹ nílé wípé kó ṣàdúrà fún ẹ. Tó bá ti ṣe léyìí gbogbo ọ̀nà ẹ tó dí túláàsì ni kò gbọdọ̀ má ṣe. Ọlọ́pọ̀ ẹni ṣe pàtàkì nínú ayé. Òun ló fi jẹ́ pé kò sí ohun tọ́lọ́run ọ̀dá sí. Tọ́jú àwọn òbí ẹ̀ kódà kí wọ́n ti darúgbó tọ́jú wọn. Má jẹ́ wọ́n ronú láàrin ìṣẹ́jú kan sí kejì pé ó ṣe wá ṣe àkókò òbí gan ṣé ò wá rọrùn báyìí. Má jẹ́ àwọn òbí òfo má jẹ́ wọ́n sunkún ẹrú ẹkún bẹ́ẹ̀. Wa in jahadaka an tushrika bima laysa laka bihi ilmun fala tuti'huma. Má ṣe àìmoore sáwọn òbí ẹ àwọn òbí ìṣẹ́ni tó lè ṣe àìmoore sí. Wa sahibuhuma fid dunya ma'rufa. Ṣe dáadáa sí wọn léyìí tó pọ̀. Wattabi sabila man anaba ilayya. Torí pé ó ṣe ń ṣe dáadáa sí wọn yẹn bẹ́ẹ̀ náà lọ́lọ́run máa sọ pé ẹ̀yin màláíkà ẹ bá mi ṣínà àrísìkí fún owó tó ní yóò tó ẹ bá mi ṣínà fún mílíọ̀nù ní kọ̀ǹtró ẹ bá mi sọ di bílíọ̀nù sí lé lọ́wọ́ bílíọ̀nù ní kọ̀ǹtró ẹ bá mi sọ di tírílíọ̀nù ẹ bá mi sọ ní sínú àkáǹtì ẹ̀. Summa ilayya marji'ukum fa unabbi'ukum bima kuntum ta'malun. Gbogbo ẹ̀dá tó ṣe oríire láyé Ọlọ́run bí wọn nù ní kódà kí ìyá ẹ̀ máa ṣàjẹ́ tó bá gbọ́ pé ìyá ẹ̀ ká ìwọ fẹ̀yìn pọ́n ìyá ẹ̀ fẹ̀yìn pọ́n wọlé kó daṣọ àṣírí bò ìyá ẹ̀ ìyá ẹ̀ ni ìyá ẹ̀ ni má pé tó ń bí ẹ̀ báwo má pé ti bàbá ẹ̀ báwo Ọlọ́run wọ̀lá bẹ́ẹ̀ gbogbo ọ̀nà tó bá gbogbo ẹni tọ́nà bá dí mọ́ Ọlọ́run ṣílẹ̀ fún ẹni bẹ́ẹ̀ o.
látara òbí ni gbogbo ẹni tó kọsẹ̀ látara òbí ẹ̀ ọlọ́run yóò bá wa tún tò yóò ṣílẹ̀ fún ẹni bẹ́ẹ̀ wàlláhi láì bísí náà náà àìtọ́ ẹ̀